ẹnìkan ń bẹ tọ́lọ́run mi ń lò lọ́wọ́lọ́wọ́ táriwo rẹ̀ ń gba gbogbo ayé ẹni àmì òróró tí ṣe sẹ́ ìpolongo ìgbàlà nípa rere fún gbogbo ọmọ ẹ̀dá ènìyàn kárí gbogbo ayé nípa rere ìpolongo Jésù olùgbàlà yíkáyíká ẹjẹ́ má forí wórí ẹjẹ́ má fọmọ wọ́mọ nínú iṣẹ́ Olúwa èṣù ẹni ẹ̀kọ́ ó mẹni tí mò ń wí tó bá gbórúkọ Ọlálékan tó ṣe ní pẹ̀mí jìnnìjìnnì pásítọ̀ Philip Ọlálékan Ògúnpìtàn ni mò ń wí o aya rẹ̀ ní Princess Adéyínká Ògúnpìtàn ẹ̀yin lójú Olúwa ni tó gbólúwa ọba gbọ́ gidigidi òun lolúwa ọba ní kó tó lùrànlọ́wọ́ nínú iṣẹ́ ara nínú iṣẹ́ ẹ̀mí fún pásítọ̀ Ọlálékan tíṣẹ́ Olúwa fi rọrùn púpọ̀ ó pẹ́ tó ti yé mi pégi tó lúwa bá mi bá gbìn katapila kan ò lè dínwó igi tó lúwa bá gbìn ní pásítọ̀ Ọlálékan ẹyẹ jàǹpátá gbogbo ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta lọ́jọ́ tá a bí ọ ọmọ wọn látọ̀dọ̀ Ìjẹ̀bú waterside Mr. Philip Ọlálékan Ògúnpìtàn máa bá ọ dúpẹ́ o òun ní sọ́jọ́ ìdí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọlọ́pọlọ pípẹ́ onílàákàyè ni ìmọ̀ ń bẹ lágbárí rẹ̀ tó pọ̀ pásítọ̀ Philip Ọlálékan kàwé dé góńgó ó gboyè lóye ọlọ́pọlọ gbogbo bí ó gbé kàwé pátá ibẹ̀ ló gbé ń gbẹ̀wò ó ní former head of local government administration nípínlẹ̀ Ògùn láìmọye ìlú láìmọye local government nípínlẹ̀ Ògùn ni mò ń wí sáá December 1981 sí January 14 ọdún 1992 ló fi ṣiṣẹ́ ládùn odò ọ̀tàbí January 1992 sí December 1993 ló fi wà lókùn waterside Ìjẹ̀bú East ló tún ti ṣiṣẹ́ January ọdún 1994 sí October 1995 ló fi wà níbẹ̀ ó tún padà sí Ìjẹ̀bú Òde ọdún 1995 sí June 1996 ló tún fi wà níbẹ̀ Ògùn waterside ló tún padà sí o ọdún 1996 sí July 1999 ló tún fi wà níbẹ̀ pẹ́pẹ́pẹ́ July 1999 ọ̀hún sí December 2000 ló fi wà ní Ìmẹ̀kọ Àfọ̀n Ìjẹ̀bú Òde ló wà ní January 2001 sí December 2003 èló ní kákà èló ní kásán èló ní kásán lẹ́yìn Adépèlé sá Raymond North ni wọ́n tún gbé lọ ní January 2004 sí December 2007 Ìjẹ̀bú North ló wà ní January 2008 sọ́dún 2012 Ọ̀dẹ́dá ló wà ní 2012 sí 2014 Ọbáfẹ́mi Owódé ló wà ní January 2015 sí April 2016 pásítọ̀ Ọlálékan gbogbo gbàràwọ̀ Ìjẹ̀bú East ló wà ní 2016 sí 2017 lẹ́kùnrin NCDA ló wà ní 2017 sí 2018 Ìfọ̀kì West NCDA ló tún wà lọ́dún 2018 sọ́dún 2019 Ìgbésà NCDA ló wà lọ́dún 2019 oṣù fẹ́rẹ́fẹ́ lọ́dọ̀ ńbẹ̀ kí wọ́n tó tàta gbogbo ẹ̀ Ìjẹ̀bú East Central ọdún 2019 ló tún fi wà ńbẹ̀ kò pẹ́ lọ́dún 2019 ọ̀hún ló padà sí Ìjẹ̀bú Òde ọdún 2020 sí 2021 ló fi wà ńbẹ̀ Ìjẹ̀bú North ló wà ní 2021 sọ́dún 2022 Ìságámù ló wà ní 2022 sọ́dún 2023 ó tó padà wá fẹ̀yìntì ọlọ́pọlọ pípẹ́ onílàákàyè ni ìmọ̀ bẹ̀rẹ̀gbárí rẹ̀ tó pọ̀ bá a bá dákọ̀ ẹni bí ẹni èèyàn bí èèyàn wàsíwìsù kan ò sí pásítọ̀ Philip Ọlálékan tayọ ńṣe ló ń dá bí ẹdun ńṣe ló rọ̀ bí òwe ìyàwó ẹ̀ tí ń jẹ́ pásítọ̀ Princess Adéyínká ẹni àpọ́nlé ló jẹ́ ó mọ bá a ti ń tọ́jú ọkọ bá a ti ń kẹ́ ọkọ gidi ìkẹ́ ìgẹ̀ ó fún ọkọ rẹ̀ ilé wọn fi dúró bámúbámú ni wọ́n fi digi àlọ́yè pásítọ̀ Philip Ọlálékan ẹlẹ́yinjú ẹgbẹ́ ni òwú irun committee of friends wọ́n ní kí n máa tiẹ̀ bí ọlọ́gbọ́n ẹ̀rú o committee of friends wọ́n ní kí n máa tiẹ̀ bí ọlọ́gbọ́n àwọ̀fà wọ́n ní àṣeyí sáàmọ́dún ọdún ayọ̀ lọ́ọ́ ṣe lágbára lọ́wọ́ Olúwa ọdún owó ọdún ọmọ ọdún àìkú ti ṣe baálé ọrọ̀ wọ́n lọ jáwé pẹ́pẹ́ lọ́lọ́ní ó dènà kó ṣẹlẹ̀ yìí
nílé pa iṣẹ́ oko mọ́ ọmọ olúmídé ẹ̀yọ̀ ọmọ onígun ìjọba ọmọ onígun ìjọba wẹ́jọ́ ń yàrá ọjà ọmọ onígun fàkúlẹ̀ ọba wẹ́jọ́ yàrá ọba ọmọ agodójà lódì ọmọ agbẹnú odìjà ọmọ ìtúlẹ̀ òjò bómùbómù ọmọ agẹ bí olóyìnbó ọmọ ọ̀dẹ̀ nímọ̀ràn síkù ọmọ kí afijú ṣe tirẹ̀ sọ́hùn ọmọ síwọlú àríkẹ̀ ọmọ ọba sẹlúwọ̀yè ọmọ agbóngbẹrú ọmọ òkè mọ́dàgbáyùn ẹni dàgbà débẹ̀ á tẹ́ ọmọ kùkùté òsè mì ẹni mi kùkùté ara rẹ̀ ló mì ọmọ òjòyè kóyè òwú ní jẹ ọmọ lóbì wọ́wọ́ tiri wọ́ ọmọ lóbì wọ́wọ́ tiri wọ̀ èyí tó fẹ́ tẹ ní awọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ tẹ ní awọ̀ sínú gbó ọmọ tìjára tìgoro ọmọ ìlú sí ọjà owó ọmọ ìlú sí ọjà ọmọ ọmọ ògbòdú ẹ̀yẹ ọ̀rà bọ́bọ́ dúpẹ́ o bọ́bọ́ yọ̀ púpọ̀ ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ olúwa committee of friends ó ní kí wọ́n ṣàdúrà fún ọ wípé o Pastor Phillips Ọlálẹ́kan òdòdó ayọ̀